ǹjẹ́ ẹ ti bá bàbá yín ṣe fíìmù rí? kódà mo ti nànú fíìmù rí. ò ní ṣe bẹ́ẹ̀. bọ́dà Kọ́lá mo nà. Jẹ́lì ẹ mọ̀ bá ń kí gbogbo àgbáyé káàárọ̀ mọ̀ káwọn olólùfẹ́ rẹ mo tiẹ̀ fẹ́ wo náà rẹ sọ fún wọn pé kí wọ́n lọ sí ààrẹ. mo kọ́kọ́ fi àsìkò yìí kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n dẹ̀ ń wò wá pátápátá pé ọkùnrin dédé àsìkò yìí. kò wá sí nǹkan méjì tí máa sọ ẹ lọ ṣíà ẹ ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ má jẹ́ kó pẹ́ rárá ẹ ṣíà ẹ kó máa lọ bẹ́ẹ̀. Fẹ́mi Adébáyọ̀ mo ti níjọ́ ọmọ bá ti gbọ́ ọmú báyìí èmi àti ẹ á mú nǹkan lẹ̀ ìmọ̀ ń sá ni bẹ́ẹ̀ ṣe wò yìí bẹ́ẹ̀ bá rí lónìí ó ti lọ Kwara lọ́tùnla ẹ tún lè gbọ́ pẹ̀lú èbó Amẹ́ríkà lọ́wọ́ àńjọ́ mẹ́rin. àdúrà yín ló gbà lórí wa. Ta ni wọ́n ń pè ní Fẹ́mi Adébáyọ̀ gan-an? Fẹ́mi Adébáyọ̀ jẹ́ ọmọkùnrin kékeré tá a bí ní bíi 40 ọdún bíi mélòó kan sẹ́yìn tí a bí sínú ìdílé Adébáyọ̀ Sàlámì nílùú Èkó ṣùgbọ́n tí wọ́n wá láti ìlú Ìlọrin ní Kwara. Ní Kwara State. Bẹ́ẹ̀ni. wọ́n ní kékeré ni Fẹ́mi Adébáyọ̀ ti ń ṣe tíátà òótọ́ ni àbí irọ́? òótọ́ ló sọ. látọdún mélòó ni Fẹ́mi Adébáyọ̀ ti gbọ́njú pé ó ti bẹ̀rẹ̀ tíátà pé eré tí ọ̀kọ̀ọ̀kan ṣe ń gbà ó wà lọ́mọdé? pé mo gbọ́njú ọdún 8 ni mo wà. eré wo ló ṣe ń gbà náà? Ogun Àjàyè ló ń pe táìtù lẹ̀. Kábíyèsí Ọlọ́run fíìmù sinimá mà ló ti ẹ̀ fi sinimá ni mo abájọ tó fi lówó níbi nǹkan ńlá ló ti bẹ̀rẹ̀ àwọn eléyìí lẹ́nu ń bẹ̀. ọgbọ́njúmọ̀ bàbá gẹ́gẹ́ bí onítíátà wọ́n ní ta ni bàbá Fẹ́mi Adébáyọ̀? Òdu ni wọn kì í ṣàìmọ̀ fólókù Adébáyọ̀ Sàlámì tí gbogbo èèyàn mọ̀ sí Ọ̀gá Bello. ok láti Ìlọrin ni Adébáyọ̀ Sàlámì ti wá. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n wọ́n gbọ́ pẹ̀lú Èkó wọn bí wọn sí àbí Ìlọrin ni? ìlú Èkó ni wọ́n bí wọn sí ṣùgbọ́n ọmọ Ìlọrin ni wọ́n. Ìlọrin Èkó lẹ́ẹ̀mọ kílèmù ń lò pé àwọn gan gbédè Ìlọrin mọ́ báyìí ṣé wọ́n lè sọ lórí fa. gbogbo wa gbédè tààrà. ilé ń bẹ lára wa tààrà. níbo lẹ ti kọ́? ilé náà ni. Kábíyèsí ẹ bá lọ lẹ́lẹ́kọ̀ọ́. àjìnà lé rárá. gbogbo iléèwé mi lé mo ti kà á. very good. nígbà tá a bí Fẹ́mi Adébáyọ̀ nídìílé oní tíátà látàárọ̀ ọjọ́ sóhun bàbá pé ọmọ yìí mọ́rámì star lára rẹ̀ mo fẹ́ kó di star lẹ́yìn ọ̀la sóhun bàbá bẹ́ẹ̀ àbí bàbá ń pé lọ́ọ̀yà tí mo fẹ́ kọ́ lọ ṣe yìí náà ni o. kò sí òbí tí ò ní fẹ́ kọ́ ọmọ ẹ̀ di star ṣùgbọ́n tá a bá ní kí ló hun àwọn lọ́ọ̀yà yẹn ló hun wọn pé kí n lọ ṣe. kó di lọ́ọ̀yà. nítorí pé n tó hun àwọn fúnra wọn láti ṣe ni lọ́ọ̀yà yẹn. níjọ́ tá a jọ ń sọ̀rọ̀ location kan wọ́n ní àwọn ọba ti gba sàn ní ìsìn wọ́n láwọn ṣàkọ̀wé lọ́ọ̀yà rí kó lè bá a mọ̀ pé àjọ sọ̀rọ̀ wọ́n ní nígbà táwọn máa wọ́n náà máa kó fáìlì yìí tẹ̀lé wọ́n níbẹ̀ ni àwọn ti ọ̀pọ̀lọpọ̀ experience táwọn ní. bẹ́ẹ̀ni ẹjọ sọ̀rọ̀ lóòótọ́. nígbà tí wọn ò wá jẹ́ lọ́ọ̀yà wọ́n á ní ìkan jẹ́ lọ́ọ̀yà nú àwọn ọmọ mi àbí jù bẹ́ẹ̀ lọ. èmi tí mo wá gbígba lọ́ọ̀yà tó mo fẹ́ jẹ́ lọ́ọ̀yà náà ni mo ti wá mú tíátà mọ́. àti practice ní kóòtù ńkọ́ báyìí só ṣe é mú papọ̀ mọ́ra wọn. kò ṣe é mú papọ̀ o. tó o bá dúró wájú adájọ́ nìsín tó o de kọ́là rẹ tó o pé kíní kan mi lọ́ọ̀dún. adájọ́ lè bú sẹ́rìn o. jẹ̀lílì kan mò ń wò yìí. ó lè bú ẹ̀rìn. ọ̀dà bó o ní jẹ̀lílì ṣe mú àwàdà bó o ló ṣe do ní serious drama. ṣé serious drama ló fi bẹ̀rẹ̀ ní àbáwàdà. ṣé ní serious drama ni mo fi bẹ̀rẹ̀. ìgbà tó wá dé level kan tí mo fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé actor kò sí tí ò ní lè ṣe. mo á wò pé èmi ò ń ṣe serious nìkan mo lè ṣe comedy náà kódà mo lè sẹ́ńtì à ń jẹ kódà mo lè ṣolè kódà mo lè. nínú fíìmù ó fẹ́ jẹ́ pé bíi jẹ̀lí oníṣòwò ló bú sí star rẹ̀ jáde jù kí ló fà á. nítorí pé serious drama làwọn èèyàn ti máa ń rí mi ju ẹ̀kọ́ tó wá jàjà ní comedy báyìí pé àṣé ọmọkùnrin náà tún lè ṣe comedy òun ló jẹ́ kó gbéra tó tó bẹ́ẹ̀. a rí i pé lẹ́yìn yẹn tí Sòǹtú Alápatà wáyé ọ̀yàn tó wà wípé èyí ò fẹ́ mú méjèèjì papọ̀ ó mú comedy ó mú action gbàtọ́ tí a tún gbé tí kò ní gẹ́dúró ló tó àtúgbégbé jẹ́ ọlọ́kọ̀ sínú ọmọkùnrin yìí. bí àbábí ni Fẹ́mi o láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ fíìmù yìí àwọn ìpèníjà wo lẹ ti bá pàdé ńbẹ̀. àṣẹ rí èmi kọ́kọ́ ní àǹfààní láti dúpẹ́ fọlọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpèníjà tí ó ṣeé ṣe ká kojú làwọn bàbá wa ti kojú wọ́n dẹ̀ ti já wa ní gbẹ́rẹ́ pé tó bá ti kojú ẹ̀ báyìí ló ṣe ṣe o òun ló túmọ̀ sí pé àwa ní lọ́ọ̀kì. wọ́n ti prepare yín lẹ̀. bẹ́ẹ̀ni àmọ́ méjọ́ tó jẹ́ ìpèníjà Fẹ́mi tí mo rí ni pé ìṣẹ̀mọ̀ gba ìgbésí ayé tó ń olúwa rẹ̀ kó gbé ò lè gbé mọ́. bíi kí ni.
ó máa ń wẹ̀ mí kí n kàn tiẹ̀ bọ́lẹ̀ lójú títì kí n rìn kí n wọlé ọlọ́kà kí n jẹ́ka. Mo lè ṣe mọ́. o free mọ́. àwọn kankan náà sì wà tó yẹ pé a máa ń ṣe ń kọ̀rọ̀ tẹ́ kọ́ wa. bí mi rántí bí kínú náà tẹ́ ẹ máa ṣe ń kọ̀rọ̀ tẹ́ ẹ lọ́ máa ṣe lóòótọ́ èmi kọ́ ọwọ́ mi rè é. ẹ̀yin lẹ dárúkọ tẹ́lẹ̀ ní ìṣẹ̀sì lẹ́kọ̀ọ́ wa. ìyàwó rẹ mọ̀ ń wú ọ ìyàwó rẹ mọ̀ ń wú ọ. àwọn ẹ̀gbọ́n tí mo ní. èmi kí mo kọ́ yun o torí ẹni tí ò ní oúnjẹ jẹ ń jọba wálé rẹ lọ fẹ́. bàbá bí ni wọ́n ní mọ́dà rẹ náà ń involve nínú iṣẹ́ fíìmù kí làwọn ń ṣe kí ni róòlù táwọn máa play. mákẹ́tà ni wọ́n nígbà yẹn wọ́n ń ta fíìmù pàápàá jùlọ nígbà ayé VCD DVD. tí a máa ń ta pálí ta nǹkan kan. àwọn ní Ejide video films nígbà yẹn. Ejide video. àwọn wọn ti rìtáyà báyìí nísìnyí. ọbámọ ọmọ rìtáyà rẹ ọbámọ ọmọ rìtáyà sílé ọkọ rẹ. ó ti rìtáyà nígbà Ọlọ́run ti dé béèyàn ṣe é ṣe náà ló ṣeun tí èsì ṣe kan tí èsì méjì lọ́lọ́run dé fún bẹ́ẹ̀. ó ṣe jẹ́ pé inú gbogbo ọ̀ràn yín ẹ láìkì pé òwò kan náà ni gbogbo yín ṣe lórí fíìmù. ntọ́nà bá ti kọ́ ni. ṣé ìfẹ́ tẹ́ ní sí bàbá yín lẹ fi tọ́ láàyàn ni àbíbò. ọmọ kékeré afẹ́mọ ṣe ń tóbi ẹ̀ ń ṣe. ok. so ohun wà pé dáàdì wa ló ń ṣe báyìí ẹ jẹ́ wọ́n pé ìfẹ́ pé ọmọ bélò ní lọ nígbà yẹn ni wọ́n máa ń dùn ni. àwọn náà fẹ́ ṣe. ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa àwọn gbogbo akọ́là act àwọn tó ń ṣiṣẹ́ lẹ́yìn kámẹ́rà náà pọ̀. bí irú àwọn iṣẹ́ wo náà ń ṣe lẹ́yìn kámẹ́rà. a ní director ìyẹn Tọ́pẹ́ Adébáyọ̀. òun ló ń ṣe àbúrò Jennifer Wédé. òun ń ṣe acting ó tún act. a ní production manager ìyẹn Sadiq Adébáyọ̀. òun tiẹ̀ burú púpọ̀. bẹ́ẹ̀ ṣe wà ó mì pé complete film ti wà nù lé complete production. láì lọ ta rárá á gbé jáde. ọ̀yá lọ lè kó àwọn irinṣẹ́ rẹ̀ ló make up ibi ó kù sínú. ẹ tún lẹ́yìn tí ń ṣe make up. Adébáyọ̀ ń ṣe make up. nǹkan mà dé o. àwọn ìlú wo ni iṣẹ́ tíátà ti gbé ọ dé lágbàáyé. àwọn ìlú tí mo ti dé pọ̀ iṣẹ́ tíátà ti gbé mi dé. mo ti dé Frankfurt, Germany, Berlin, London, America, Dubai. aṣáà àti gbìyànjú díẹ̀. ní tí mo kọ̀ rí ní gbogbo àgbáyé ńgbà yẹn nǹkan kan gógó gan tẹ bá rìn lọ títí yẹn ara ṣàǹkà àwọn èèyàn lọ́tún lọ́sì wọn á kí lèmi náà tẹ̀ lé ṣe tí mo tẹ̀ lé fi ṣe bí ẹni yín tẹ̀sán wálẹ̀ láyé ìjọ dẹ̀rín díẹ̀ sí gbòòrò ìbàdí jẹ́ ṣe tí wọ́n tẹ̀ rí mi tí mo ṣe rí. àwa ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nìkan náà ọ̀rẹ́ mi bá so iṣó ń bá pa gbogbo alẹ́ ìrìn àná kí ló ń pa àwọn èèyàn lẹ́rìn níbi iṣó ẹ̀rọ ẹja pò pọ̀ ká sọ di fíìmù gbà náà. àṣẹ ìgbójà líle oníṣó wáyé nù. ní ìjọ tínú èèyàn bá dùn èèyàn ò lè ìjọ ọmọ ní gbàgbé ní máa jẹ bá méjì níwà máa wá ìjọ ọmọ ní gbàgbé ìjọ tínú èèyàn dùn jù àti ìjọ tó kù díẹ̀ káàtó tínú èèyàn fẹ́ oru sókè díẹ̀ nínú ọmọ ní gbàgbé ká kọ́kọ́ sọ nẹ́gẹ́tìfù ẹ̀ níjọ́ wo ni ọ wáyé bẹ́ẹ̀ rí. níjọ́ tí mo lè sọ pé inú mi bàjẹ́ jù mi ò tíì lè sọ ní báyìí pé mo ti experience ìjọ ìbànújẹ́ bẹ́ẹ̀ rí Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n experience. o ní experience ẹ o kábàámọ̀ pé. n tí mo kàn máa ń nígbàgbọ́ bóyá torí pé Ọlọ́run tètè fi mí mọ̀nà mo máa ń nígbàgbọ́ pé gbogbo ohun tí bá ti fà tí ò bá ti tó lọ́wọ́ kò dáa fún mi nù. ọkàn sọ́ọ̀lẹ̀. nǹkan jùlẹ̀ tí n bá máa yíjú padà báyìí tó wá dájú yìí ló kàn dé ni. ìkejì tá à ń pè ní positive yẹn níjó nínú Fẹ́mi Adébáyọ̀ dùn jù láyé. ìjọ tí mo kọ́kọ́ gba àwọ́ọ̀dù láyé pé èèyàn ń gba àwọ́ọ̀dù. irú àwọ́ọ̀dù wo. ìyẹn 1997. ṣé ẹ fowó lé lórí ni. owó tí wàá wà ń bẹ̀ nígbà náà 40,000 naira. nílùú bo. lẹ́kọ̀ọ́ ni mo gba best upcoming actor of the year nígbà wọn. n tó wá jọ mí lójú jù ni pé mo tiẹ̀ mọ̀ pé mo lè gbà láyé èmi àtàwọn eléèbó wọn kú pọ̀ mo sì wí ni wọ́n sì fi 40,000 mi léèmí náà. mo dúpẹ́ o mo dúpẹ́ o. ǹjẹ́ ẹ ti bá bàbá yín ṣe fíìmù rí. kódà mo ti nánú fíìmù rí. ò ní í ṣe bẹ́ẹ̀. bọ̀dá Kọ́lá mọ̀ náà. kí ni mọ́mí yín wá wí. èmi fíìmù là ń ṣe. tẹ́ ẹ jọjà. èmi ṣọlẹ̀ mo wá lọ jí nǹkan rẹ̀ nínú Táíwò dọ̀bálẹ̀ síbẹ̀ o. bàbá rẹ̀ ò wá bínú. rárá. ṣé ajé mọ̀ lé o.